ní ṣókí ní ohun tí ò ní fa ìjà tí ò ní fariwo àwa rèé àwọn ọmọ yín àwa ará yín àwa ẹ̀gbọ́n yín àbúrò yín olùkún yín ọmọ bíbí Oòduà ọmọ káàárọ̀ oòjíire àwa rèé atúndé lówùrọ̀ yìí a ní ká wá rán yín létí ní October 1st ó ṣe pàtàkì ìkéde yìí ṣe pàtàkì láti jẹ́ káwọn ènìyàn mọ̀ wípé wọ́n bí wa rí ọkọ wa rí àdẹ̀mọ ìṣeré nílẹ̀ káàárọ̀ oòjíire ohun ta torí ẹ̀ wá lónìí ni wípé a fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé a ti ń gbáradì sílẹ̀ so ẹ̀yin tẹ́ bá fẹ́ join ní movement yẹn lẹ́kọ̀ọ́ ẹ sẹ́ndì nọ́mbà yín kalẹ̀ hàdí sórí WhatsApp group wa so a lè máa jọ sọ̀rọ̀ a máa mọ bá ṣe máa ṣe ìrìn àjò yẹn bá ṣe máa kóra wá jọ ṣe rántí wípé Yorùbá bọ̀ Yorùbá wípé ẹjọ́ bàbá kó tó ṣe bí òwe Yorùbá ní àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan gbẹ́rù dórí ọ̀rọ̀ yìí ti kàn ẹ́ ó kàn mí ó kàn ọmọ mi ó kàn aya mi ó kẹ̀gbọ́n mi ó kàn ìyá mi torí pé ìjà òmìnira ni ṣe mọ̀ wípé tí a bá ṣera wa ní ọ̀kan ṣoṣo á nira láti wọ̀ wá láàrin láti kí ọ̀tá wọ̀ wá láàrin èyí tá fi wá láàárọ̀ ènìyàn ẹ sẹ́ndì nọ́mbà yín sí wa káhádì yín lórí WhatsApp group wa Oduduwa Nation Group WhatsApp group kàlejò máa jíròrò kàlejò máa ṣe bá ṣe máa rìnrìn àjò yẹn tó máa fi yẹ wá tó gò wá fi kàn ẹ káàárọ̀ ńbẹ ò ní tilé toko ní gbogbo àgbáyé ọmọ káàárọ̀ oòjíire ọmọ tí ò bá ń ṣọmọ àlè èyí tó máa mọ̀ pé òun kì í ṣọmọ àlè ni kó darapọ̀ mọ́ wa ọmọ àlè má darapọ̀ mọ́ wa torí tó bá darapọ̀ mọ́ wa ẹ̀jẹ̀ la máa fi ṣètùtù bẹ́ẹ̀ ni bàbá ó dọwọ́ yín. ẹ ṣé o gbogbo ènìyàn nílé toko tó jẹ́ ọmọ Oòduà gidi ìjàre o ìjàre ti parí ọ̀kàkọ̀ túyáyá síta náà October 1st ẹ ti gbọ́ nǹkan tí àǹtí dára sọ gbẹ̀yìn tẹ́ bá kún síbẹ̀ ẹ gbọ́ nǹkan tí Esabod ń sọ ẹ gbọ́ gbogbo àwọn tó ní mídíà ní ìlú ọba ẹ̀gbọ́n ti ń jáde ẹ jẹ́ káwọn Nàìjíríà náà jáde ẹ jẹ́ kan rí wa tó ti yé yín ẹ̀dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Tinubu àti ilẹ̀ Oòduà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣètìrí bí Yorùbá ṣe ń dalẹ̀ torí pé Ọọ̀ni gbéra ó bẹ̀rẹ̀ sí ní ṣe underground work fún wa ní Tinubu ṣe ń bínú ṣe ríran tó wá ń disgrace ara ẹ̀ kì í ṣe ọba tiwa ló disgrace ara ẹ̀ ló disgrace ó dẹ̀ máa tẹ̀sí àbùkù ti dé ba ẹ̀rí tán tún gba Ẹdó mọ́ lọ́wọ́ Yorùbá ti dé tán ẹ jẹ́ ká máa ká lọ ẹ jẹ́ ká máa rẹ̀wẹ̀sì ẹ jẹ́ ká máa jagun lọ agbára wà nílẹ̀ Yorùbá ilẹ̀ wa gan Ọlọ́run ti àwọn Oòduà àwọn bàbá wa wọ́n ti fàṣẹ sí ó ti yẹ ká ti gbà tipẹ́ ṣe wọn pé Yorùbá jẹ́ èèyàn tó gbàyàn mọ́ra àgbàrú àtògìrì gbogbo ẹ̀ lákòpọ̀ àdèmọ́pá fi ń kó bára wa níbi tá a kó bára wa dé rè ẹ jẹ́ ká dìde àwa gba òmìnira yìí. Amusa. October 1st is the day and we have to come out and do it. Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀ ni tọ́lẹ̀ bá ti ń Dubai ẹ̀kọ́ bíi 20 lè wọlé wàá ṣe máa wọlé sí wọn lára nìyẹn. àṣẹ wa ẹ sẹ́ni nọ́mbà yín káhádì lórí WhatsApp group One Love ìrìn la máa rí àní rí bànújẹ́ torí wípé kó tó ṣe bí ọ̀fọ̀ àbí kó tó ṣe bí ògèdè àwọn bàbá wa ló fi sí wa lẹ́nu wọ́n ní ariwo ọjọ́ òkìkí ojú kí n poṣù lára èyí táwọn ọmọ Yorùbá bá ti gbìmọ̀ pọ̀ àṣẹ ló máa jẹ́ ẹ̀dá kan ò ní ṣí wa nídìí ẹ̀dá kan ò ní borí wa torí pé wọn ò rí ìdí òkun wọn ò rí ìdí ọ̀sà wọn ò rí ìdí ọmọ ní gèlègèlè ayé ò ní rí ìdí ọmọ Odùduwà àṣẹ Ọlọ́run ló ṣíwájú ohun gbogbo ó sì fi àṣẹ sí orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá share fídíò yẹn ẹ dẹ̀ má gbàgbé ẹ máa sẹ́ni nọ́mbà yín sí wa ní gbogbo bíkíbi tẹ́ bá wà lágbàáyé ká lè jọ meet ká lè jọ fìmọ̀ ṣọ̀kan ká lè jọ jà yege àṣẹ o ó dàbọ̀ àtúrí yín náà I remain your loyal boy Samuel Adeyemi ọmọ Oduduwa I remain your follower and your loyalist Oduduwa Nation God bless you àwárí tọkàntọkàn.